àmọ́ wípé ọ̀rọ̀ àwọn ọba la ń sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀nà tó pín sí pọ̀ àkọ́kọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọba aládé wa wọn ò mọ pàtàkì ibi tá a fi wọ́n sí wọn ò mọ pàtàkì ipò tán wà wọn ò mọ ojúṣe ipò yẹn gangan. ẹlẹ́ẹ̀kejì kò ní wípé kò sí nǹkan kan tó ṣẹ́kù nínú àṣà Yorùbá mọ́ ẹ rí i pé mo tẹnu mọ́ o ẹ̀yin bàbá ìwà ẹ̀yin màmá wa lẹ sọ wípé ẹni tó wẹjú lẹ̀rù ń bà kò sí nǹkan kan tó ṣẹ́kù nínú èdè nínú àṣà Yorùbá mọ́ yàtọ̀ sí àpèrè ọba. àpèrè ọba tó wá wà ń bẹ nísìnyí ẹ rí i pé ó wà functionless tí òyìnbó mi ẹ bá correct torí pé mi ò kì í ṣe grammarian ó wà functionless àṣà o ni pé ọ̀pọ̀ ọba lónìí ò ní impact kankan sí society mọ́ sínú ìlú tí wọ́n jọba lé lórí mọ́ lẹ́yìn wọ́n fẹ́ sọdún wọn kaṣọ sọ́rùn wọ́n jókòó àwọn tí ó pidán àwọn tí ó ṣeré àwọn tí ó jó àwọn tí ó kọrin lójú wọn tán lẹ́yìn pé wọ́n pè wọ́n ní kí n sí pàdé kan wọ́n lọ síbẹ̀ kò jù bá náà lọ kò sí impact kankan látọ̀dọ̀ wọn sí society mọ́ àwọn èèyàn ló expect nǹkan kan látọ̀dọ̀ àwọn ọba aládé mọ́ ìdí nípa àti mọ̀ wípé apá kan wọn ó níbi tágbára wọn dé nowadays ọba ò lè pàṣẹ kó múlẹ̀ mọ́ kò ń ìyẹn ń sọ̀rọ̀ àwàdà ọba ò lè pàṣẹ kó múlẹ̀ bí ọba kọjá lẹ́gbẹ̀ẹ́ ọba nísìnyí tó kí ọba wá fọ̀ padà àwọn mẹ̀wàá ọba wa ń nà ọpa ń rojọ́ ọ̀rọ̀ òdì tìjọba yóò di tòfin ẹgbẹ́ lórí tẹ́fì náà torí pé kọ̀ọ̀kọ̀ bá yẹn sọ́ba yẹn ní ń bọ̀ ni kí ni relationship òun pẹ̀lú ọba there is freedom of movement freedom of movement freedom of speech freedom of expression freedom of living freedom to life kálukú ló ní òmìnira sí gbogbo nǹkan tó bá ṣe we are all entitled to our opinion and decisions but still out of that náà látún wá ní kí á bọ̀wọ̀ fún àwọn àpèrè wa nǹkan ẹyọ kan tó sì kù nìyẹn tẹ́ bá wo gbogbo àwọn ẹlẹ́kùnjẹkùn àṣà wa tó kù gbogbo ẹ̀ ló ti parẹ́ tó ti wọ́ mí àlèrálẹ̀ tó tún wá kù táwọn kan ń gbé lárugẹ nírú àwọn ọba Olúwo ni làwọn tó ń tẹ̀ mẹ́rẹ̀ wọ́n ti dánú ẹrẹ o wọ́n tó wá fẹsẹ̀ tẹ̀ wọ́n tó fẹsẹ̀ tẹ̀ eléyìí làwa gbé wa wípé kí Sòbìà tó dégbò ọyà tètè ké Sólúgànbé lóòótọ́ mùsùlùmí ń gbàwé lòun ọ̀dátọ́ mi kò sẹ́ni tó fẹ́ sẹ̀rí ọ̀nà fún ẹni tó fi yín pínran Yorùbá lọ́lọ́ ní ìṣèdájọ́ wọn láyé àtijọ́ a máa fi yín pínran o òun náà bá fẹ́ fi yín pín kó lè nítumọ̀ wọn fi yín gé sí méjì wọn wà gbé lẹ̀ ṣùgbọ́n torí pé Ọlọ́run dáràn Yorùbá pẹ̀lú ìkórìíra nílé ìtàn ti dẹ́ni yẹn ti gé sẹ́nu láyé àjẹkọ́ bọ́ sọ́dọ̀ ẹ̀ bá tóbi jù láyé àjẹkọ́ bọ́ sọ́dọ̀ ẹ̀ ṣùgbọ́n àwa sọ́sọ́ kan pé Ọlọ́run dá o pé tó yẹ kó pín fún mi lélẹ̀ Ọlọ́run dá ọmọ mi ní gbélé tó ti fi tọ́ yí kí ni tí mo gbìyànjú láti sọ̀rọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn ọba aládé wọ̀nyí ń ṣe ní ọ̀dá tó ọ̀pọ̀ ìwà tí ó yẹ ká bá lọ́wọ́ aráàlú là ń bá lọ́wọ́ ọba aládé ó wá ń jẹ́ ẹ̀dùn ọkàn àti ìbànújẹ́ ọkàn fún àwa èèyàn kan lóòótọ́ alágbára láti lù wọ́n ṣùgbọ́n alágbára láti pè wọ́n sákèésí alágbára láti pàṣẹ fún wọn alágbára láti tọ́ wọn sọ́nà torí pé ọjọ́ orí kọ́ ni wọ́n fi ṣe ó pàdé àgbà lọ́nà oníkọ́kọ́ ọlọ́gbọ́n ó lè jágọ̀ ló bá dàgbà tí bàtà bá ti wá ń rú wálewále àwọn bàbá wa ló ṣetán tí ó yà ni ọ̀rọ̀ Olúwo àgbà wò àwọn èèyàn wò àwọn tí wọ́n ní wò àwọn ọmọ ọba wò aráàlú wò nílé àbí lẹ́yìn odi ṣé kò sí àgbà kankan ní wò tó lè pe Olúwo sí àkíyèsí tó lè pe Olúwo bọ́ sí yẹ̀wò bá sọ̀rọ̀ gbànímọ̀ràn gbàníyànjú ìdí ni pé aráàlú wọn ń jẹ kòkòrò tí ọ̀dá lọ́wọ́ wọn ò sọ̀rọ̀ o tí wọn ọ̀rẹ́ rẹ̀ bá dé kí wọ́n má wí nǹkan kan o ìyá ń jẹsin lélẹ́yìí ẹ lọ́mọ àjò ẹ ló mèrè sá Olúwo ń yẹ̀yẹ́ yín ní gbàgede ẹlẹ́ẹ̀fẹ́ bẹ́ẹ̀ Olúwo ń kan èdè àtàṣà Yorùbá lábùkù ẹlẹ́ẹ̀fẹ́ rìn bẹ́ẹ̀ ẹ lọ́ba yín Olúwo ti sọ̀rọ̀ ẹ di blọ́gà ẹni kò sí ní tó burú ń bẹ̀ àrà tó wù ní ń dá mo wá ní nígbà tí àwọn nǹkan ọ̀rí àwọn èsì nǹkan wọ̀nyí bá bẹ̀rẹ̀ sí ní dé torí gbogbo gàgàgúgú àtùgbà gbogbo gàgàgúgú Olúwo kò pọ́dún kan tí ó fi kàbùkù tán lórí social media tí ó fi sẹ̀sìn tán lórí social media gbogbo ọ̀rọ̀ Olúwo lónìí ní gbogbo ìgbà kò jù lórí àwọn oníṣẹ̀ṣe lọ kò jù lórí àwọn ọba tí ń bọ̀rìṣà lọ tẹ bá wá béèrè lọ́wọ́ ẹ̀ nísìnyí pé ní gbogbo ilẹ̀ Yorùbá o ọba àwo gangan ní tó ń bọ̀ ọ̀ṣà ẹjá béèrè bẹ́yẹn yóò dẹ̀ wù mí tí gbogbo àwọn ọmọ ìlú ta wà ń bí bá lè sọ̀rọ̀ bóyá nílùú yín bóyá arọ́ba kan tó sì ń bọ òrìṣà bóyá arọ́ba tí kìí ṣe bóyá Christian ni tàbí Muslim ni background ẹ̀ ń lè káàrọ̀ òjìrò lónìí tó wá jẹ́ pé gbogbo òlú ló kó sẹ́yìn tí wọ́n lọ ń bọ̀ ọ̀ṣà òye tó yé mi ni pé anything tó wù kéèyàn máa bọ wọ́n ń bọ Ògún ni o wọ́n ń bọ Ṣàngó ni o wọ́n ń bọ Ọya ni o wọ́n ń bọ Ọ̀ṣun ni o
wọ́n bọ Bàtálá ni o, wọ́n bọ òòṣà oko ni o, ìṣẹ̀ṣe àwọn ìdílé kan nìyẹn, ẹ má gbà kú lọ́wọ́ wọn. ìṣẹ̀ṣe tí wọ́n ní kò dẹ̀ túmọ̀ sí pé wọn ò sin lọ́hùn tàbí wọn ò bẹ bọ lọ́hùn tàbí wọn ò nígbàgbọ́ nínú Ọlọ́run. àwọn ọ̀jọ̀gbọ́n kan ti sọ̀rọ̀, wọn ò ní sọ̀rọ̀ tán, wọ́n ní ọkàn ẹni nígbàgbọ́ ẹni. èmi wà nígbàgbọ́ nínú pé ọkàn ẹni nígbàgbọ́ ẹni lóòótọ́. ọ̀pọ̀ adánilóró ló lọ ṣọ́ọ̀ṣì lónìí, ọ̀pọ̀ ọ̀ka èèyàn ló lọ àsàlátù lónìí olónìí nísìnyí. òye yé mi pé nínú orílẹ̀-èdè Nàìjíríà ńlẹ̀ Yorùbá àìmọye pásítọ̀ ló ti gbé ìyàwó ọmọ ìjọ wọn lọ́sọ̀tẹ̀ báyìí. àìmọye àfà ní ń wo ìyàwó àfà ẹgbẹ́ lásàlátù pé òní lónìí jẹ́ o. ìyàwó jókòó sẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ wọ́n dẹ̀ tó máa bá tẹ́sì pé bóò ní sọ̀gbàgbé aago 4 o. àwa gbogbo àwọn tí ń ṣe ájò owó tí wọ́n ń lòyàn tán bá yọ ọmọ èèyàn jẹ́ tán lo ẹ̀yà ara, àwa gbogbo ẹ̀ wá inú ẹ̀sìn Islam náà ló pín sí. àwọn àfà náà ni wọ́n ń ṣe fáwọn èèyàn, inú Christianity ló pín sí. àwọn pásítọ̀ àwọn wòlíì náà wọ́n ń ṣe fáwọn èèyàn. kò túmọ̀ sí pé kò sí eléyìí tó dá náà méjèèjì, eléyìí tó dá ń bẹ, ṣùgbọ́n n tó tí ó tẹ́ wa lọ́rùn ni pé live and let others live. tẹ̀lé n tó gbàgbọ́, sin tó nígbàgbọ́ nínú ẹ̀, wá fáwọn tó kù lẹ̀ jẹ́ kí wọ́n ṣe tiwọn. Ọlọ́run ò fìdájọ́ ayé sọ́wọ́ ẹnì kankan, kò sí gate man ọ̀run láàrin wa, kò sí PA Ọlọ́run láàrin wa. I don't like to be hearing ìránṣẹ́ Ọlọ́run, mi ò fẹ́ gbọ́. ni àwọn àfáà náà máa bá ṣe ń bọ́lọ̀ ń sọ̀rọ̀, àwọn àfáà ní ìránṣẹ́ Ọlọ́run. ó wà irritating.